أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wá jákèjádò káàkiri àgbáńláyé ní kíkí tí ó lọ́lá jùlọ tó rẹwà jùlọ tí a máa kíra wa nínú ọgbà Àlùjánnà. Abẹ́lẹ́ wọn bá àlékọ́lá àti mi àtẹ̀yìn kọ́lọ́n kó ṣe wá lọ́mọ Àlùjánnà kọ́lọ́n máa ṣàlọ́mọ náà Allahumma àmín. Ẹ dákun torí tọ́lọ́ngbà wa tí a bá ti ń wọlé ẹjọ́ fídíò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá mi share rẹ̀ torí mo rí gúrùpù kan tí wọ́n ní alàgbà Anta Ọláníyan tó ń jẹ́ òṣèré orí ìtàgé wọ́n ní àwọn ni wọ́n ní ilé tí ẹ ń wò ní ẹ̀yìn níwájú kámẹ́rà yìí. Ó tẹ̀já sí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé Malam Yusuf Adépọ̀jù Akadib àwọn ni wọ́n ṣe ìṣílé ilé yìí láìpẹ́ yìí. Gbogbo tí wọ́n ṣe ìṣílé yẹn gan bóyá ló lè tí tó bóyá ló lè tí pé 15 days ká tẹ̀ pé 15 days ṣá or close to 15 days tí wọ́n ṣe ìṣílé tí à ń wò yìí. So mo wá rí gúrùpù yẹn tẹ́ni yẹn sọ pé Anta Ọláníyan o pé wọ́n ní kí ẹni wọ́n fẹ́ jẹ́ bùn ilé o kí n tọ̀hún ṣe kí ni ẹ kí n tọ̀hún congrats àwọn láti lè gba owó. Ok, ìgbà tí mo wá rí kíní yẹn mo ní oní jìbìtì lélẹ́yìí àwọn eléyìí ń fi orúkọ alàgbà Anta Ọláníyan lu jìbìtì yẹn wọ́n fi ń lu jìbìtì. So ìdí èyí ló jẹ́ kí a tètè jáde láti lè pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ rẹ̀ sí àkíyèsí pétọ̀ ẹ má lọ larí mọ́ èyí tọ̀hún. Mo pé gan mo bá sọ̀rọ̀ àmọ́ àti ìdìbò sọ débi tí ẹ kí a sọ̀rọ̀ dé tó ní kí n máa mẹ́sẹ̀jì lórí WhatsApp. Ẹ wo mo fẹ́ fi ẹjọ́ tẹ́ bá ti ń wọlé share program ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mẹ́ta tí voice mi bá ń jáde ẹ bá mi comment yes. Wọ́n ti ń fi alàgbà Anta Ọláníyan lu jìbìtì. Ẹ jẹ́ kí n play record voice mi àtẹni ẹ̀kẹ́ gbọ́ nǹkan tí àti ẹ̀jọ́ sọ náà. Ẹ jẹ́ ká gbọ́ náà bismillah ẹ gbọ́. Hello. Hello sir. Ẹ káàtàn. Hello, real estate. Olùkọ́. Ẹ káàtàn sir. Ẹ jẹ́ ṣé bí Anta Ọláníyan ni. Níbi ní ọwọ́ sir, níbi ní ọwọ́. Sir? Níbi ní ọwọ́ sir. Okay sir. Ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó ní pé ta ni òun bá sọ̀rọ̀. Mo ní Ridwan. Mo ní pé ṣé Mr. Anta Ọláníyan nìyẹn. Hello sir. Ẹ káàtàn. Hello, real estate. Olùkọ́. Ẹ káàtàn sir. Ẹ jẹ́ ṣé bí Anta Ọláníyan ni. Níbi ní ọwọ́ sir, níbi ní ọwọ́. Sir? Ẹni ẹni kí n mẹ́sẹ̀jì lórí WhatsApp pẹ̀lú ìyàn lọ́lọ́run mo mẹ́sẹ̀jì lórí WhatsApp ẹgbọ́n tí ó bá mi sọ lórí WhatsApp gangan tá a ti jọ sọ̀rọ̀ fẹ́rẹ́ ẹ̀yà ẹgbọ́. Hello sir. Hello sir. Sir? Àwọn mẹ́sẹ̀jì náà. No, mo ní ṣe bí ṣé ṣe máa mẹ́sẹ̀jì sir Anta Ọláníyan. Mo ní pé ṣé ṣíàmà ni mò ń bá sọ̀rọ̀ Anta Ọláníyan ó ní yáyáyáyá ẹjọ́ yìí tẹ́ bá wo program ẹ bá mi share rẹ̀ máa ti làwọn yẹn jìbìtì o. Mo ti mẹ́sẹ̀jì lórí WhatsApp ẹ má gbọ́ tó sọ ya ẹ tún gbọ́. Hello sir. Sir? Àwọn mẹ́sẹ̀jì náà. No, mo ní ṣe bí ṣé ṣe máa mẹ́sẹ̀jì sir Anta Ọláníyan. Ṣẹ́rí kò jẹ́ kí sọ̀rọ̀ délẹ̀ ó ní yáyáyáyá ok. Ìgbà tí mo wá mẹ́sẹ̀jì lórí WhatsApp ẹ wò kan tí ó tẹ́sì tí ẹjọ́ torí tọ́lọ́run ẹ̀yin tẹ́ bá ń wo kínní ẹ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ alàgbà Anta Ọláníyan gan. Wọ́n ti forúkọ wọn lu jìbìtì o. Gúrùpù yẹn lélẹ́yìí mo fẹ́ kẹ́ wo gúrùpù yẹn torí mo screenshot gúrùpù yẹn òun rè ẹ̀yin tẹ́ bá ti come across ẹ̀ torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi comment yes. Gúrùpù yẹn rè wọ́n ṣí lórúkọ Aminat Ajáò Òbírere. Ó lè ẹnìkan ló máa ṣí gúrùpù yẹn ẹni tó wá lọ post kínní òun jẹ́ Adébáyọ̀ Àṣàbí. Ó wá kọ wípé congrats to me on my new house. I will credit anybody that say congrats on WhatsApp.
ok ó tọ́ pé ní pé ẹni bá ti kí òun o ìpọ̀kù lórí WhatsApp o òun ó kírẹ́dìtì onítàn òun ó bùn lẹ́bùn ẹ jẹ́ bá mi share program yìí ẹ má wò wá dàlẹ́ ẹ má bá wa share rẹ̀ ẹ bá wa share program yìí ṣẹ́rí báyìí tẹ́ bá lọ wọnú gúrùpù yìí náà àwọn èèyàn tí wọ́n ń larí mọ́ ṣé voice mi ń jáde báyìí torí Ọlọ́run mo fẹ́ lọ́nu gúrùpù yẹn direct àwọn èèyàn tí ń larí mọ́ gan o wọ́n ti ń kíkú oríire ẹlòmíràn bóyá alàgbà Anthony ni ó ní ilé tí ẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe ilé alàgbà Anthony amúrètàsí Anthony gẹ́gẹ́ kì í ṣe mùsùlùmí kírísítẹ́nì ni ẹ wo kéwú ló wà lára ẹ̀ yẹn ẹ dákun mọ́ bàbá mo fẹ́ fi àkáǹtì yẹn ràn yín ó ti lu àwọn èèyàn jìbìtì o ẹ má kó sọ́wọ́ rẹ o kì í ṣe ilé alàgbà Anthony o Anthony gan ò mọ̀ sí ẹ̀ńtọ̀ ọ̀hún mo wà ṣúọ̀ bẹ́ẹ̀ wọn ò mọ̀ sí ẹ wò inú gúrùpù yẹn rèé ẹ wo inú gúrùpù yẹn rèé o mo ti wọnú ẹ báyìí inú gúrùpù yẹn rèé ṣẹ́tìrì àwọn kan ni wọ́n kírètì ẹ̀ ti rí ìgbà tó kó síbẹ̀ ẹ ti rí òkè ẹ̀jẹ̀ ń jáde padà ẹ wá wò 4,000 like ó ṣeé ṣe kẹlòmíì má tí ì mọ̀ wípé akadibu kọ́ orí ilé báyìí Alhaji wa Moshood Kazeem Omisore ẹ ṣé gan wọn ni wọ́n ń gbọ́ wa nílé ẹ ṣé ó ṣeé ṣe kẹlòmíì má tí ì rí wípé akadibu ló nílé yìí kẹlòmíì rò bóyá alàgbà Anthony ni ẹ wá wò ẹ wo comment thank God pé ẹnìkan já ẹnìkan ní fake congrats Akadip house in Ilobu Osun State ok ẹ jẹ́ ká wo náà ẹnìkan ní ok Wahab àwọn gbájú ẹ̀ ni now ṣé wá rí àwọn tí wọ́n mọ̀ pé alàgbà Anthony kan ló mọ̀ ẹ̀kọ́ ni ó ní ilé wọ́n pọ̀ ju àwọn tó mọ̀ pé Akadip ni o òun rè ẹ wo congrats to God congrats sir congrats sir congrats sir congrats sir that house belong to Malam Yusuf Adepoju not Anthony good ẹ tún máa wo congrats sir be away of 419 this house belong to Malam Yusuf Adepoju Akadip oya okay Akadip house Ọlọ́run ṣe àwọn míì tí ń lajú àwọn míì ò lajú o congrats sir congrats sir congrats sir congrats sir congrats sir ẹ ti rí congrats gbẹ́sẹ̀ rí olè ní nọ́mbà rẹ̀ rèé ṣe gbọ́ olè ní ẹ ṣí ẹ̀ program yìí o nọ́mbà rẹ̀ ní 08145257901 ẹ wá gbọ́ ohun tí ìgbà tó kílíkì tó sẹ́ndì kan sí mi gúrùpù yẹn rèé mo ní good afternoon sir ṣe rí pé ó wọ online ẹjọ tẹ bá rí online yẹn bá mi kọ́mẹ́ntì yes ẹ̀yin olóríire tẹ bá ń gbọ́ mi ẹ̀yin abiyamọ tẹ́ ẹ fẹ́ lu jìbìtì fún wọn náà ẹ kọ́mẹ́ntì yes ṣe rí pé ó wọ online báyìí mo ní good afternoon sir ó ní welcome to Mr. Tototo ó wá ní kíríkan tí mo fẹ́ how can I help you ó ní 1 school fees 2 house rent 3 money to start business let me make you happy one I am shooting abi okona ike bóyá mo from mo ní mo mú number 3 láti Ìbàdàn sir I pick number 3 àtòtòsó blabla ẹ wo gúrùpù yẹn rèé gúrùpù yìí ló ti náà yẹn ní jìbìtì ṣé kí n kílíkì ẹ ẹ̀yin yẹn comment yes or no ṣé n kílíkì gúrùpù yìí ó ní join the group ǹjẹ́ tí èèyàn bá join gúrùpù yìí ó ṣeé ṣe kówó lọ torí mo fi yẹ pé mo ti ṣùsì number 3 ike mo fẹ́ san house rent ṣé ká ṣùsì ẹ̀ ṣé kí n tẹ ẹnìkan ní tẹ ẹ má jẹ́ kí wọ́n fà mí lówó lákàntì lọ o ṣé kí n ṣùsì ẹ̀ ṣé kí n tẹ líìkì yẹn ẹ̀rù ń bà mí ni torí líìkì kò ní ṣe pẹ̀lú alàgbà Anthony kò dẹ̀ ní ṣe pẹ̀lú Akadip oníjìbìtì èèyàn ni wọ́n ń fi orúkọ alàgbà Anthony lu jìbìtì bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn àwọn èèyàn burúkú bẹ́ẹ̀ ilé ìlà kí Akadip sí nítorí pé wọ́n kó oríire o ilé tuntun o ẹ jẹ́ kí n pè é ṣèbí Anthony wọn ó ṣàgbọ́ Yorùbá ṣé bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá ń kọ́mẹ̀ntì o. ẹ bá wa share program yẹn jọ.
àti ń pè tọ̀hún ṣe rí pé ó kọ́ tiẹ̀ oníjìbìtì ẹ má bá wa pé nọ́mbà yẹn o WhatsApp line yẹn máa pé o ẹ dá kọ́ọ̀lù bó o. àti press yẹ àbí ẹjọ́ ṣé alàgbà à ń ta lẹ́yìn ṣé wọ́n gbọ́ Yorùbá àbí wọ́n gbọ́ Yorùbá wọ́n ṣàgbọ́ Yorùbá ọmọ Yorùbá lèmi èmi ṣe elédè Gẹ̀ẹ́sì ayálò ni àyálò èdè ní Gẹ̀ẹ́sì. Hello. I'm very busy. Chat with me. No, ẹ má bínú sá mo fẹ́ bèrè kan ní sá ṣe ti báyìí ó ní I'm very busy chat with me. ẹ jọ torí tọ́lọ́ ẹ̀yin tẹ́ bá mọ nọ́mbà track ẹ má kí nọ́mbà yìí lọ o wọ́n ti ń fi orúkọ alàgbà àǹtàrà ní ọdún jìbìtì ẹ wo tó sáré tẹ́lẹ̀ sí mi. ó ní all right what I'm doing for other is what I will do for you. I will do for you also right now. I will be help you with 150k naira right now. But before you can receive the money, you will need to pay for your registration. Ṣé ti rí àní ó lè ní ṣé yìí náà ẹjọ́ torí Ọlọ́run ṣó kílẹ̀ sí torí Ọlọ́run ṣé ń rí dáadáa ẹjọ́ tí kíní bá kílẹ̀ sí ẹ̀yin tẹ́tú gbé ìbòjú ẹ̀jọ̀ mi lọ ṣé rí dáadáa. Free for you details to be on my so bla bla. Ó ṣàlọ́ bẹ́ẹ̀ ó ní pé à á sanwó registration ṣètìlẹ́ ẹ rí pé mi ì ṣeré alẹ́ ní ìlú àwọn èèyàn ní jìbìtì ẹ pé nọ́mbà yẹn òun lélẹ́yìí alàgbà ń tọ́lá níyàn ẹ̀yin tẹ́ wá súnmọ́ ẹ bá mi ṣí ẹ̀ kí n kó dọ́dọ̀ wọn wọ́n ti forúkọ wọn lu jìbìtì lórí ayélujára pé àwọn ni wọ́n nílé akádìpọ̀ à ń tọ́lá ní èdè kí n ṣe mùsùlùmí kiri yóò ní ẹ má bínú kírísítẹ́nì ni ẹ wo nọ́mbà yẹn +234 81 45 25 79 01 alàgbà ń tọ́lá ní àwọn yìí ṣe mùsùlùmí kírísítẹ́nì ni wọ́n christianity ni wọ́n náà wọ́n ti fi wọ́n lu jìbìtì ẹjọ́ ẹ jẹ́ kí n nọ́mbà oníjìbìtì yẹn rèé torí mo fẹ́ lọ dá ìṣìnà afẹ́ lọ pín oúnjẹ fáwọn àwọn aláwọ̀ ẹ̀ ń sinmi níta mi mọ́ mo kọ́ sáré wá ní sí ti fẹ́ lù nọ́mbà yẹn tọ̀hún lélẹ̀ òun lẹ̀ ń wò lójú screen òun nìyẹn tó ń fi láwọn èèyàn ní jìbìtì tó lọ sí fake page lórí ní orúkọ alàgbà ń tọ́ lánìyàn eléré orí ìtàgé nọ́mbà yẹn ni +234 81 45 25 79 01 ṣètìrí òun nìyẹn o ẹ ti pé ó sì wọ̀n láì Ọlọ́run ló wá mọ ìyàwó tó ti gbá bẹ́ẹ̀ ó ti lu àwọn èèyàn jìbìtì gan o ló jẹ́ kí n jáde pé ẹ má lọ kó sọ́wọ́ rẹ o kìí ṣe ilé alàgbà àǹtọ́lá nìyẹn o ilé akádìpù ni o akádìpù ló ní ilé o kìí ṣe àǹtọ́lá nìyẹn o Ọlọ́run kó kọ́lé ọ̀fẹ́ nìkan kan wá o. fídíò yìí mi fẹ́ kó gùn jù mo kọ̀ wá pass message yẹn ni ilé takádìpù kan jó ni tí wọ́n ṣáà dàpọ̀ ta kú oríire lẹ́nìkan wá ní ẹnìkan lónìí òun rèé nà ilé tá à ń ṣàdáta country home ni. tí a bá fẹ́ ilé ọ̀hún rẹ̀. wàláyì tí wọ́n bá ní ilé alálùbáríkàdà ilé akádìpù ni tí wọ́n bá ní ilé àwòṣífìlà àwòdánúlẹ̀ ilé akádìpù ni tí a bá fẹ́ pariwo country home akádìpù ni bàbá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ni gbogbo aládàá wípé ẹ̀mí gígùn àti àlàáfíà àtàrísì bí tẹ́ẹ̀ fi gbádùn lè dọ́jú alẹ́ ọlọ́run ọ̀bàlá àbọ̀wá ṣe fún yín àti ìyàwó àtàwọn ọmọ ìmọ̀lẹ́ tó tóbi ọlọ́run fi kàn yín o gbogbo tí ń yára àìsàn tí máa ń dín bẹ̀rẹ̀ lójijì akádì kò ní kàn yín lálẹ́ àti gbogbo ẹ̀yin olùfẹ́ akádì tẹ bá bá mi ṣàmì àdúrà yìí eré akádì gbogbo wa akádì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàrà fanahu makana aliya barakala fi aṣíwájú rere afa ayé nígbà mi kì í. ẹ jọ ẹ bá wa share kínní ẹ bá wa share ẹ má yẹ kán láwọn yẹn jìbìtì o a nílè rí jù báyìí lọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
wàláyì tí wọ́n bá ní ilé alálùbáríkàdà ilé akadìpọ̀ ni, tí wọ́n bá ní ilé àwòṣífìlà àwòdánúlẹ̀ ilé akadìpọ̀ ni, tí a bá fẹ́ pariwo country home akadìpọ̀ ni. Bàbá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ni gbogbo aládàá wípé ẹ̀mí gígùn àti àlàáfíà àtàrísìkí tẹ́ fi gbádùn lẹ́gbẹ̀ẹ́jọ́ alẹ́ ọlọ́wọ́n balá àbọ̀wàṣe fún yín àti ìyàwó àtàwọn ọmọ ìmọ̀lẹ́ tó tóbi ọlọ́run fi kàn yín o. Gbogbo tí ń jẹ́ àìsàn tí máa ń gbígbẹ̀ bẹ̀rẹ̀ jìjì akadi kò ní kàn yín lálẹ́ àti gbogbo ẹ̀yin olùfẹ́ akadi bìtẹ̀ bàbá mi ṣàmì àdúrà yìí eré akadi gbogbo wa akadi ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàrà fanahu makana aliya barakala fi aṣíwájú rere afa. Wàláyì tí wọ́n bá ní ilé alálùbáríkàdà ilé akadìpọ̀ ni, tí wọ́n bá ní ilé àwòṣífìlà àwòdánúlẹ̀ ilé akadìpọ̀ ni, tí a bá fẹ́ pariwo country home akadìpọ̀ ni. Bàbá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ni gbogbo aládàá wípé ẹ̀mí gígùn àti àlàáfíà àtàrísìkí tẹ́ fi gbádùn lẹ́gbẹ̀ẹ́jọ́ alẹ́ ọlọ́wọ́n balá àbọ̀wàṣe fún yín àti ìyàwó àtàwọn ọmọ ìmọ̀lẹ́ tó tóbi ọlọ́run fi kàn yín o. Gbogbo tí ń jẹ́ àìsàn tí máa ń gbígbẹ̀ bẹ̀rẹ̀ jìjì akadi kò ní kàn yín lálẹ́ àti gbogbo ẹ̀yin olùfẹ́ akadi bìtẹ̀ bàbá mi ṣàmì àdúrà yìí eré akadi gbogbo wa akadi ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàrà fanahu makana aliya barakala fi aṣíwájú rere. Wàláyì tí wọ́n bá ní ilé alálùbáríkàdà ilé akadìpọ̀ ni, tí wọ́n bá ní ilé àwòṣífìlà àwòdánúlẹ̀ ilé akadìpọ̀ ni, tí a bá fẹ́ pariwo country home akadìpọ̀ ni. Bàbá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ni gbogbo aládàá wípé ẹ̀mí gígùn àti àlàáfíà àtàrísìkí tẹ́ fi gbádùn lẹ́gbẹ̀ẹ́jọ́ alẹ́ ọlọ́wọ́n balá àbọ̀wàṣe fún yín àti ìyàwó àtàwọn ọmọ ìmọ̀lẹ́ tó tóbi ọlọ́run fi kàn yín o. Gbogbo tí ń jẹ́ àìsàn tí máa ń gbígbẹ̀ bẹ̀rẹ̀ jìjì akadi kò ní kàn yín lálẹ́ àti gbogbo ẹ̀yin olùfẹ́ akadi bìtẹ̀ bàbá mi ṣàmì àdúrà yìí eré akadi gbogbo wa akadi ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàrà fanahu makana aliya barakala fi aṣíwájú rere afa ayé nígbà mi kì í.